Ó dá ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ ló fi dáyé o. Aláìsàn gbọ́rọ̀ rẹ̀ ó jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Ó dá ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ ló fi dáyé o. Aláìsàn gbọ́rọ̀ rẹ̀ ó jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Jésù dá ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ ló fi dáyé. Aláìsàn gbọ́rọ̀ rẹ̀, afọ́jú gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́. Jésù ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Ó fi ọ̀rọ̀ rẹ̀ dálé ayé. Bartholomew afọ́jú gbọ́rọ̀ rẹ̀. Ó fi ọ̀rọ̀ rẹ̀ dá ilé ayé. Obìnrin onísun ẹ̀jẹ̀ òye. Ó fi ọ̀rọ̀ rẹ̀ dá ilé ayé. Hánà ó sì dọlọ́mọ. Ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Ó dá ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Aláìsàn gbọ́rọ̀ rẹ̀ ó jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n lọ́rọ̀ bá fi dálé ayé o. Ọ̀rọ̀ rẹ̀ yé ó sì ṣẹ. Mímọ́ 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 lẹlẹ́dùmarè ọba táyé rọ̀bí àjẹrè. Òkun ríyan ó sá, Jọ́dánì ríyan ó padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbò, àwọn òkè kéékèèké fò bí ẹyẹ ọ̀dàgùtàn. Kí ló ṣe ìwọ òkun tí ó fi sá? Jọ́dánì tí wọ́n fi padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbò, wá rí ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tó sọ àpáta di adágún omi, tó sọ òkúta ìgbọ̀njọ orísun omi. Ìwọ ló sọ tálákà di ọlọ́rọ̀, tí ó ti rí àwọn agbéraga sílẹ̀. Ta ló dàbí ìrẹ Olúwa? Ìwọ ló gba tálákà lọ́wọ́ àwọn tó lágbára jù ú lọ. Kò máa sọ́ba tó dàbí ìrẹ Elédùmarè ọba. Káì, ìwọ ni ọba àwọn ọba, ọba tó ń rọba lóyè, ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba, ọba tẹ́nikẹ́ni kò fi jẹ, ọba tó ń fira rẹ̀ jọba. Ó jọba lórí ìdájọ́ ayé, ó jọba lórí ìdájọ́ ọ̀run. Ọba tẹ́nikẹ́ni kò lè dá lẹ́jọ́, ọba tẹ́nikẹ́ni kò lè bá ṣẹjọ́, ọba tẹ́nikẹ́ni kò lè yẹ̀ṣẹ̀ fún ni. Ẹni bá dánwò àrùdí oyin. Káyè, ẹni bá dánwò àrùdí oyin. Ẹni bá dánwò àrùdí oyin. Ẹni bá dánwò àrùdí oyin. Ìbà rẹ̀ Elédùmarè ọba, ìbà rẹ̀ Elédùmarè ọba, ìbà rẹ̀ Elédùmarè ọba, ìbà rẹ̀ Elédùmarè ọba. Ọba tó sọ kìkì dárò ọkàn sínú ayé, tí òfurufú fi ṣọwọ́ Elédùmarè ọ̀hún. Ọba tó ń ṣohun tẹ́nìkan lè ṣe, ọba tó ń lajú afọ́jú. Òkú ọmọ Jáírù òun ló jí dìde, òkú Lásárù ọjọ́ mẹ́rin òun ló jí dìde. Ìbà rẹ̀, ìbà rẹ̀, ìbà rẹ̀, ìbà rẹ̀. Ọlọ́run oríkì Jésù,
Ọlọ́run kìkì ọ̀rọ̀ tó ń gbénú ọ̀rọ̀ tó ń mọ̀mọ́ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń gbénú ọ̀rọ̀ tó ń gbénú afẹ́fẹ́ ọ̀rọ̀ kìkì ọ̀rọ̀ kan ló fi pa òkú tí kò lè jí. Kìkì ọ̀rọ̀ kan náà ló sọ sínú òkú tí ó fi mú ìyè sínú òkú tí òkú fi jí dìde. Ta ló dàbí ìrẹ ọba níbọ̀ rẹ? Ọba tó mú tálákà di ọlọ́rọ̀ tí ó rẹ àwọn agbéraga sílẹ̀. Ẹ̀rù ògo rẹ̀ bà mí o. Bó ti ń gbé nínú ògo, ó ṣògo lórí ìtẹ́ o. Ògo lọ́wọ́ láṣọ, ó lójú ògo ni. Ẹ̀dá ọ̀run ń fògo fún àràǹbàrà ògo tó yí wọn ká. Bàbá ológo jùlọ tó dáhùn gbogbo pẹ̀lú ògo. Ó yá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Come on, sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa gbogbo mi jáde. Ìwọ ń kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Ọ̀rọ̀ kan ṣoṣo sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tó máa gbogbo mi jáde. Ṣoṣo tó ṣiṣẹ́ sáyé mi, ọ̀rọ̀ tó máa yí ìgbé ayé mi padà sí rere, bàbá ni mo gbàdúrà fún. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa gbogbo mi jáde. Ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Ọ̀rọ̀ kan ṣoṣo. Ọ̀rọ̀ tó ṣiṣẹ́ sáyé mi. Ọ̀rọ̀ ńlá. Ṣiṣẹ́ sáyé ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ tó máa gbogbo mi jáde. Ó dá ọ̀rọ̀ ó fi dá ilé ayé. Aláìsàn gbọ́rọ̀ rẹ̀ oúnjẹ o. Ọ̀rọ̀ rẹ̀ yè ó sì ṣẹ. Ọ̀rọ̀ rẹ̀ yè ó sì ṣẹ. Ó dá ọ̀rọ̀ ó fi dá ilé ayé. Aláìsàn gbọ́rọ̀ rẹ̀ oúnjẹ o. Ọ̀rọ̀ rẹ̀ yè ó sì ṣẹ. Ó fi ọ̀rọ̀ rẹ̀ Bartholomew afọ́jú ríran. Obìnrin onísun ẹ̀jẹ̀ ó fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ Olúwa ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ. Anna ó dọlọ́mọ o. Ọ̀rọ̀ rẹ̀ yè ó sì ṣẹ. Ọ̀rọ̀ rẹ̀ yè ó sì ṣẹ. Hello beautiful people, thanks for watching. Trust you enjoyed God's blessings in the video you just watched. Kindly subscribe to my YouTube channels by clicking on the notification bell to get more videos from Oriki Jesu. Thank you so much. God bless you. Love you.